أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أحد الله. àwa ní ilé ẹjọ́ magistrate níbi tí ìgbẹ́jọ́ Abdul Rahman àti àwọn suspect mẹ́rin tí wọ́n kó papọ̀ mọ́ Abdul Rahman tí wọ́n jẹ́ àwọn márùn-ún ibẹ̀ la wà lẹ́nu. A fẹ́ gbọ́ kí nìkan tí ń lọ nílé ẹjọ́ torí pé látijọ́ ni láti ń gbọ́ awuyewuye wípé wọ́n kó wọn lọ Àbújá, wọ́n kó wọn lọ bí kinní kan, gbogbo ẹ̀ ti wà níbi tí a ti mọ òdodo ọ̀rọ̀ báyìí. Màá ní ìfàní àti interview àgbà lọ́ọ̀yà ni Dr. Saddam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ dákun, ní ilé ẹjọ́ la wà lẹ́nu yìí. Oríṣiríṣi àwòye ni a ti ń gbọ́ láti jó ni, kódà ẹlòmíì ń pè mí direct. A lè gbọ́ kókó tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ níbi gbogbo tí ń ṣẹlẹ̀ láti jó ni. Àmọ́ nígbà tí a délé ẹjọ́ lónìí, ta ní ìfàní láti gbọ́ bí wọ́n ṣe sọ àìsí àwọn àlàyé ọ̀rọ̀, àti pé ẹ̀yin tí ẹ jẹ́ agbẹjọ́rò ẹ̀ ń bẹ níbẹ̀, ẹ̀yin ò lè sọ èyí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún gbogbo aráalé. Afẹ́kẹ́ bá wa sọ àlàyé ogun tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ láti orí DSS, wọ́n gbé wọn l'Àbújá ni àbí wọn ò gbé wọn l'Àbújá, ibẹ̀ láti fẹ́ kẹ́ gbé kẹ́tọ́ wá sọ tó ṣẹlẹ̀ nínú. A dúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah. mo sì kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò àtẹ̀ǹgbọ́ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Àdánwò orú eléyìí Ọlọ́run níbi sọ gángan ẹnìkọ̀ọ̀kan. La ilaha illallah. Lórí ọ̀rọ̀ tí wọ́n bi mí, àwọn tí wọ́n ń gbé information pé wọ́n lọ gbé wọn kúrò ní prison, wọ́n ní information lọ́wọ́. Àmọ́rọ̀ òkèrè bí àṣà Yorùbá tí ò bá lé yóò dé. Wọ́n ní information lọ́wọ́, wọ́n wá bu tí ìsara rẹ̀ wọ́n bù kù torí pé wọn ò rí pàápàá rẹ̀. Gẹ́gẹ́ bí òfin, tí case bá wà ní kóòtù báyìí tó jẹ́ criminal case, kódà tó bá ti pọ́lọ́pàá náà ló fìlì wípé àwọn tún ní information kan táwọn gbọ́dọ̀ further investigation lórí ẹ̀, òfin allow kí wọ́n apply sí court pé kí court ó release wọn kúrò ní prison fún àwọn káwọn fi ṣe further investigation. tó èyí tí a mọ̀ tó ṣẹlẹ̀ tá a rárí dájú ẹ̀ ni wípé wọ́n ní security intelligence call fún further investigation ni wọ́n fi mú necessary application lọ síwájú court pé court ó release wọn fún investigation tó jẹ́ kí DSS ó lọ gbé wọn fún further investigation yẹn. And as God will have it, wọ́n produce wọn ní court lẹ́ni. Ẹ̀dákun kẹ́ tó lọ sí amẹ́nìkan kan ò gbé wọn lọ Àbújá, wọn ò gbé wọn lọ Àbújá, wọn ò gbé wọn kúrò nínú ìgboro Ìlọrin. Wọ́n ti gbé wọn lọ Àbújá, wọ́n ti gbé wọn irọ́ ní gbogbo yìí. Wọn àfikún tí ìmọ̀ bá ọ̀rọ̀ tí èèyàn bá mọ pàápàá rẹ̀ òun nìyẹn. So èyí tó ṣẹlẹ̀ ni wípé wọ́n gbé wọn wá sí court láàárọ̀ yìí gẹ́gẹ́ bófin ṣe require, court sì say the right thing tó yẹ kí wọ́n ṣe lẹ́nu. Ibo ni wọ́n wá fi ọ̀rọ̀ gún sí? Ibi tó fọ̀rọ̀ gún sí lẹ́nu náà ni wípé ilé ẹjọ́ gíga tí ó yẹ kí wọ́n ti lọ arraign ní wọn, investigation tí wọ́n ṣì ń ṣe lọ́wọ́ yìí, further investigation, additional investigation tí wọ́n call fún tó fi wá release wọn yìí, kò tí ì lè fààyè kí wọ́n máa lọ sí high court kalẹ̀. Though wọ́n ti prefer charge sí high court bá ṣe wíńjọ ní, kódà mo gbọ́ pé high court ti fún wọn ní date 15th of April ní high court fún wọn fún arraignment or subject to the conclusion and completion of the ongoing further investigation. So tí court àjọ fún náà nìyẹn pé wọ́n di on the 9th of April, ibi tí investigation tí wọ́n ń ṣe lọ́wọ́ bá dé àti ibi tọ́rọ̀ bá dé, kí prosecutor níbí yìí ó wá report fún àwọn, wọn lè mọ ìgbésẹ̀ míì tó bá kù tí wọ́n tún gbé lórí ẹ̀. So wọ́n ti dá wọn padà sí custody DSS.
Masha Allah. Ọlọ́run bá wa san ní ẹ̀san rí. Barrister Adémọ́lá Abdul Qadir. Mo ní kíní kan mo fẹ́ fi kún. Masha Allah. Mo fẹ́ rọ gbogbo àwa tí à ń ṣiṣẹ́ á máa gbé ọ̀rọ̀ sórí òdodo ọ̀rọ̀ afẹ́fẹ́ àti ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ máa kó ìyà jẹyàn o. Kódà ọ̀rọ̀ máa rán yàn ní ẹ̀wọ̀n. Information tí yóò bá l'authority àti gbé téèyàn bá gbé ó lè dọ̀ràn sí lọ́rùn o. Téèyàn bá sí information tí yóò bá rí ìdí ẹ̀ téèyàn ò rí kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra láti máa gbé. Téèyàn bá fẹ́ sọ̀rọ̀ nítorí bá bí ọ pé níbo lo ti rí tó rí ibi tọ́ka sí wípé ibi mo ti rí àbí ibi mo ti gbọ́ ní òun ni kẹ́ ẹ jẹ́ ká máa sọ. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo kálukú wa ká ti bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ di ọ̀daràn o. Kí kálukú wa tá máa gbé ọ̀rọ̀ sórí atẹ́gùn ká ṣọ́ra dáadáa o. Gbogbo tí kálukú ń ṣe káàkiri táwọn èèyàn kan rò pé yẹn lè kàn sọ̀rọ̀ ọkàn lè sọ tó bá wù ọ́ lè sọ tó bá wù táwọn tó máa mú yẹn bá ráyè tiẹ̀ you are going to pay heavily for it. Ọlọ́run bá wa san yín lẹ́san rí. Kí n tó bọ́ sí ọ̀dọ̀ Barrister Adémọ́lá Abdul Qadir Àjàsá ọ̀rọ̀ ní Barrister Dr. Sadam bá wa sọ yìí gbogbo àwa tí associate professor ni wọ́n bá wa sọ gbogbo àwa tí a máa ń gbé ọ̀rọ̀ ẹ rí wípé látijọ́ tá a ti wá kóòtù last àwa tá à ń gbé Ìlọrin kan tá a sì ń wọnú kóòtù ní gbogbo ìgbà ìwọ̀nba là ń sọ̀rọ̀ ọmọ kódà mo rẹ́ni tó pè mí tó ní alábòsí ní ẹ wá sọ nǹkan kan mọ́ látijọ́ òní wọ́n lè ti fẹ́ dọwọ́ bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀ intelligent tèmi òun lèmi fi ni mo proof yẹn ní ìfimọ́ sọ̀rọ̀ ṣàkóṣàkó so kó máa jẹ́ èsì fún wọn tó ń pè mí wípé alábòsí ní tọkàn fẹ́ ká máa sọ̀rọ̀ anyhow so èèyàn kì í sọ̀rọ̀ anyhow ẹni tó bá ti gbọ́n tí wọ́n ń pè ní sẹ̀ríà àti ìsìláàmù yìí afá kan ní anotku zainu wasukutu salama wa izana tokta fala atẹ́kùn mẹ́fàrà èyí tí wọ́n bá bí ọ́ tó bá mọ̀ ń parẹ́ ní kò dáhùn kódà tó bá bí ọ́ tó bá mọ̀ ń parẹ́ gan kò pọn dandan kó dáhùn rẹ̀ torí faliyakul khairan aw liyasmut láàmú fi mọ òmìn ní òdodo ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn-án lórí lábìkún tẹ wí gbogbo nǹkan ló ní ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media wò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wọn ò sì kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ torí pé dátà dọ̀pọ̀ Android dọ̀fẹ́ ló sọ majority di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí atẹ́gùn torí náà ìwọ tó bá kọ́ṣẹ́ ọ̀rọ̀ sísọ tọ́lọ́run ò sì rán ẹ lọ́rọ̀ sọ sọ tó sọ kò mọ̀ wá dáràn níwájú èèyàn àti níwájú Ọlọ́run lórí ọ̀rọ̀. Assalamu alaikum. Ọlọ́run bá sàn yín lọ́sẹ̀. Barrister Abdul Qadir Adémọ́lá Bọ́lájí Àjàsá tí wọ́n jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Iṣẹ́ mi kankan fẹ́ béèrè lọ́wọ́ ni pé ìjọ wo lẹ wá represent ní ibi ìbàyí nílé ẹjọ́ yìí ìjọ wo lẹ wá represent tẹ wá dúró fún. àwọn tí ọ̀gá mi wá represent náà ni èmi náà wá represent. àwọn wo. òun náà ni àwọn nominal complainant tí wọ́n jẹ́ parent ọmọ tí wọ́n ṣekú pa hafsoh òun ni àwa òdi watch brief fún. Masha Allah. ọ̀gá mi associate prof tí wọ́n máa announce wọn as professor very soon àwọn ni wọ́n lead àgbà àwọn lọ́ọ̀yà tó kù àwọn ni leading counsel fún nominal complainant. Alhamdulillah nínú tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí àti ibi táwọn náà ti gbé láti jẹ́ onímọ̀ràn olè yín náà ní àti àwọn ọ̀rọ̀ olè ní fún gbogbo aráàlú lórí ẹ̀. well gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lè ní nǹkan tí gbogbo wa òun náà ni nǹkan tí à ń fẹ́ òun náà ni justice. a dẹ̀ rí i pé there is no way tá a lè fi arrive at justice tí ò bá sí proper investigation. so in the course of pé kí wọ́n lè rí justice yẹn òun ló fà á tí àwọn DSS tí wọ́n fi mú expert application wá sí court láti lè fi ṣe further investigation tí wọ́n fẹ́ ṣe yẹn yóò jẹ́ kí a achieve nǹkan méjì. àkọ́kọ́ nú ẹ̀ yóò jẹ́ kí a mọ̀ pàápàá àwọn wo ni wọ́n wà involve nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kó papọ̀ mọ́ Abdul Rahman ṣé wọ́n wà ń bẹ̀ àbí wọn ò sí ń bẹ̀. further investigation yóò help láti vindicate àwọn náà tí ó bá yẹ pé wọn ò sí ń bẹ̀ instead tí wọ́n fi ń kó wọn wá court all the time investigation yẹn ó lè help wọn
láti lè tètè bọ́ nínú nǹkan tó wà yìí. Secondly, tó bá yẹ kó bá náwọn míì tó wà at large tó yẹ pé àwọn míì wà ń bẹ̀ tí wọn ò tí ì mú wọn tí wọ́n lọ farapamọ́, further investigation yìí yóò tètè reveal ẹ̀ láti jẹ́ kí ọwọ́ tẹ̀ wọ́n, láti jẹ́ ká mọ àwọn wo ni wọ́n wà nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. ní tí ń já sí pé yóò yọ ẹlòmíì nínú oko wàhálà tí ò mọwọ́ mẹsẹ̀, yóò sì fẹ́ ẹlòmíì sínú oko wàhálà tó dálẹ̀ láti rẹ̀ fẹ́ bú Ọlọ́run fẹ́ tú àṣírí ẹ̀. Exactly. So àwọn kan méjì tí further investigation tí yóò ṣe fún wa nìyẹn. And however ní court lẹ́nìí ọ̀gá mi ò rántí fi kún pé àwọn counsel tí wọ́n represent the defendant wọ́n mú application, wọ́n make application, oral application ipe kíkọ́ to vacate order tí wọ́n fún àwọn DSS láti continue further investigation, but prosecutor àwọn náà counter wọn láti pé kíní yìí òfin fàyè gbà pé kíyàn gba ex parte application tó sì tọ́ ni nígbà tó yẹ pé nǹkan tó fẹ́ ṣe kì í ṣe nǹkan tí ò tọ́ lábẹ́ òfin, láti lè jẹ́ kí a rí justice tí gbogbo wa ń fẹ́, òun náà fi fẹ́ ṣe further investigation tó dẹ̀ wà allow lábẹ́ òfin wa. So therefore court padà overrule application wọn ipe òun ní power láti lè give such order fún further investigation. So nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. wọ́n dẹ̀ court today adjourn sí on the 9th of April since tó jẹ́ pé the matter tí wọ́n file ní high court ìyẹn this same matter tí wọ́n file sí high court is coming up on the 15th of April. So tó bá di 9th yẹn gẹ́gẹ́ bọ́gà mi ṣe sọ wọ́n expect prosecutor kó wá inform court pé okay o matter yẹn wọ́n ti file ẹ̀ properly ní high court, wọ́n dẹ̀ ti fún ní date kí wọ́n dẹ̀ wá bí wọ́n ṣe terminate ti magistrate court since ti magistrate court tí wọ́n ní jurisdiction láti entertain case yẹn abination. Alhamdulillah, Ọlọ́run ó bá wa san yín lẹ́san olórí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé fáàtì lẹ́gbọ̀n tẹ́ ẹ bá rí any blogger kan tí ò débí tí wọ́n á sọ nǹkan míì bóyá ń bùkún àbí ń lè ẹ kàn rọra ignore rẹ̀. Sẹ́lẹ̀yìn tẹ́ ẹ máa ń wo àwọn onírọ̀gàn lẹ́ ń fún wọn ní power. Àwa wà ní kóòtù báyìí, a wọlé àjọjáde ni gbogbo ohun tí ń lọ kò sí ní tó pamọ́ nínú rẹ̀. Àwọn kan ti hijack ẹ̀ ni, àwọn kan dọwọ́ bò ni, ẹni tó bá wíwí kú ìtàn bá ti mú òun ló fọ ara rẹ̀ fa àgbákò fúnra rẹ̀, kọ́lọ́n dákú kó má jẹ́ ká sá àgbákò. Àmọ́ bí lè dágbére fúnra wa fún dédé àsìkò yìí pé assalamu alaikum.